bàbá ọmọ òkú ọdún o Mr. Olóyèdé òkú ìyèdún o. bàbá ọmọ òkú ọdún o Mr. Olóyèdé òkú ìyèdún o. àpáta dé àpáta pàrẹ wìdé èrò gbogbo ó yẹ jájọ máa kọ́ lọ́jọ́ ìbí tòní. Mr. Oyèkán Olúfẹ́mi Olóyèdé bá mi okú ọdún gbogbo ọmọ rẹ ló rán mi wá o èmi kọ́ mo rọra mi. double crown máa wọlé máa rọra olùdarí big mac company clearing and forwarding agent tó ń bẹ létí ọ̀sà lápapá Lagos. bàbá olúwa ṣeun ó pé 60 ọdún nínú ayé. popsi bùkún olúwa 60 ọdún kèrémí ọdún kọ́ o. dádì mò ń jọ lóòlúwa ọlọ́lá tí fọlá ṣe ní láàánú. ọdún èyí túbọ̀ ọláyé ọmọ Ògbómọ̀ṣọ́ níbi wọ́n gbé ń jẹ kàkọ́ tó mú ganyangan Ògbómojúkun Ògbóṣẹ̀gì nílẹ̀ Akíntọ́lá ọkọ̀ Fadérẹra ọmọ ọkọ̀ lóògùn ọmọ àlè àrẹsà adúlágbólé yín l'Ógbómọ̀ṣọ́ nílé ọba ń dú abẹ́lé gbogbo ara ìnáàbò gbélé gbogbo ọmọ bándú ẹlẹ́kọ̀rọ̀ ọ̀rẹ́bọ̀rẹ́ jẹ́ tí mo bọ́ lọ́rọ̀ kó fìsànfìsàn ìwọ lọ́mọ ará mẹ́rin lépo òdiwọ̀n ti ní ẹ má tẹ́wà lọ́pọ̀ mọ́ ọmọ ẹ̀yìn ni ó rẹwà lọ́wọ́ ẹ̀yìn ọmọ akúbepo tẹ́lẹ̀ nísàlẹ̀ kòkò kẹ́rì mọ́ bá bójú àmú bàbá tó bí yín lọ́mọ bí mo ṣubú yẹ́gẹ́ tí mo fẹnu gbégbé lépo tí mo fàgbọ́n sálẹ̀ bọ́yọ̀ lédè èmi ò bùrìn kẹ́ mọ́ fòrí rẹ̀ mí lẹ́kún èpò nìkan ẹ̀jẹ̀ kárẹ̀lé bàbá tó bí mi lọ́mọ. bá mi ó sọdún èyí wàá sàmọ́dún ọdọọdún là ń róródún ọdọọdún là ń rán mobì lórí àtẹ ọdọọdún ló máa bẹ ọdọọdún ló máa yan fanda níwájú àbínú ẹni. ilé iṣẹ́ rẹ̀ ò ní jóná wàá máa rí tajé ṣe ò ní rí kó ọmọ ò ní rí tọmọ ọmọ ò ní fàìsàn lògbà. èrò iwájú ni yóò ní dèrò ẹ̀yìn láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba mi iwájú lọ léèrín lọ iwájú ló mọ́ ń lọ. Happy birthday to you, sir, and we all wish you long life and prosperity. Bàbá ọmọ òkú ọdún o, Mr. Olóyèdé òkú ìyèdún o. Bàbá ọmọ òkú ọdún o, Mr. Olóyèdé òkú ìyèdún o. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.